ẹ̀yin àfa àṣẹ ẹ̀ tiẹ̀ special. Nígbà táwa wà ní kékeré àwa máa ń rí àwọn àfa bí ẹni tó special nítorí pé a wò pé wọ́n ní ìmọ̀. Nígbà yẹn a rí Quran bí nǹkan tó jẹ́ pé nǹkan tó special torí pé according to bẹ́ẹ̀ ṣe máa ń pọ́n Quran wípé òun la fi ṣẹ̀dá ayé. So àwa dẹ̀ wò pé according to Quran náà pé gbogbo ìṣòro tó bá wà nínú ayé inú Quran lèyàn ti máa rí solution. Ṣùgbọ́n yà mí lẹ́nu pé nígbà tí wọ́n gbé ìbéèrè kalẹ̀ fún ẹ̀yin àfà nípa Quran ẹ ò rí solution mú jáde láti inú Quran. Ìyẹn ni pé ẹ̀yin gan mọ̀ pé Kùránì ò tọ́ àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà nínú Quran kò yẹ kí ènìyàn máa mú lò. Nígbà tí àwọn kan tú Quran ní Yorùbá ẹni pé ìtúkùtù ni wọ́n tú. So ẹ̀yin náà lẹ lọ mú time fún debate. Ṣùgbọ́n àwọn yẹn accept yín pé okay o torí pé kẹ́ ẹ lè mọ̀ pé kò ń ṣe ìtúkùtù láwọn tú àwọn accept. Ọlọ́run dẹ̀ bá yín ṣe ọjọ́ debate yẹn ọjọ́ yẹn dẹ́kò. Ṣùgbọ́n ìbéèrè kan pẹ̀lú gbogbo ẹnu yín ó yà mí lẹ́nu pé ìbéèrè kan péré òun ló gbé ẹ̀yin àfà yìí tẹ́ ń pera yín lónímọ̀ òun ló gbé yín ṣubú. Ipe ìjẹ́ tí àlùkùránì fọwọ́ sí kí ènìyàn máa fi ọmọ pín ní sí ọmọ ìkókó ọmọ kékeré tí ò tí ì tójú bọ́ according to Islam and according to Quran. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣe tẹ̀kíà ẹ bẹ̀rẹ̀ sí ní máa lọ irọ́ lọ́rùn ní nǹkan tí a rí kà nínú àlùkùránì yìí pé ó yẹ ó lẹ́tọ̀ọ́ tí tẹ̀fsìrì yìí gan tó dẹ̀ fọwọ́ sí wípé ènìyàn lè fi ọmọ kékeré. Ìyẹn ni wípé ọ̀rọ̀ nù Kùránì gan ènìyàn ò gbọ́dọ̀ tẹ̀lé. Tó bá jẹ́ wípé nínú odù Ifá ńlá ti rí wípé ẹnìkan ó ń fi ọmọdé àbí tó bá jẹ́ pé nílẹ̀ Yorùbá ó ní àwọn kinní yẹn ti ṣẹlẹ̀ ẹ̀yin àfà ẹ̀ ní jẹ́ ká gbádùn. Tó bá jẹ́ wípé Jésù òun ló ki ọmọdé mọ́lẹ̀ tó ń fẹ́ according to Muhammad tó wà ní 54 years tó fẹ́ Àìṣà lọ́mọ ọdún 6 tó ń bá sùn lọ́mọ ọdún 9 ẹ ò ní jẹ́ káráyé mi o ẹ ò ní jẹ́ everybody gbádùn o. So gbogbo nǹkan tí ẹ ń ṣe ẹ̀yin gan mọ̀ wípé kò nítumọ̀. Abájọ tẹ́ fẹ́ fi sọ pé fẹ́ fi gbé ṣẹ̀ríà lọ wá sílẹ̀ Yorùbá ẹ máa gbé wá sọ Ìbàdàn ẹ máa gbé lọ sékìtì àti Lóǹdó kò lè ṣeé ṣe o. Irọ́ yín ti cast ẹ lè defense di nǹkan tẹ́ ẹ gbé wá.